Ekason, Ekale, Advitetimuwa. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ọba yìí tún ti jáde o láti wá ṣe àlàyé gbogbo bí ọ̀rọ̀ King Mitchy àti ọ̀rọ̀ Very Dark Man àti gbogbo ọ̀rọ̀ text message àti gbogbo rògbòdìyàn tó ń lọ láàrin Ooni of Ife àti Alaafin àti gbogbo bí rògbòdìyàn oríṣiríṣi tẹ́ ń lọ àti bóyá fẹ́ kó bọ́ Ooni of Ife lọ́wọ́ látẹ̀yìn tán ní Ooni of Ife ló tẹ́ẹ̀sì ọmọ yìí ìbájọṣepọ̀ tó wà láàrin ọmọ yìí àti Ooni of Ife gbogbo ẹni bàbá ìfẹ́ yànnàná pátápátá àti láàrin Darkman àti oríṣiríṣi text message ẹja ajá wáǹkọ̀ fìdílé nǹkan ẹja àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu bí ọba ìṣe fẹ́ ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ẹja àjọgbọ́. mo kí gbogbo ẹ lọmọ kóòtù òjìrì ṣe dáadáa ni mo bá yín àkúbójú ọjọ́ ṣe rí n tó tún gbé mi dìde lẹ́yìn ní gbogbo nǹkan tó ń jà rẹ̀ lórí social media kò sá ní kí Mitchy tí VDM gbé screenshot ẹ̀ jáde mo bá má tún sọ̀rọ̀ ọ̀tún tó jẹ́ kí n sọ̀rọ̀ ni pé ṣé Ọ̀yọ́ legacy àbí nǹkan kan tó gbé nǹkan kan jáde wípé Ọ̀yọ́ empire tó gbé nǹkan kan jáde wípé agbègbè ti sá lọ wípé kábíyèsí pé mo ti rí pé ó ti fẹ́ sọ̀dọ̀ rẹ̀ gan inú wọn ti ń dùn torí ìbàjẹ́ làwọn wáyé wá ṣe àbùkù rẹ̀ ní wá olórí burúkú gbajúmọ̀ làbùkù wọn wá kiri nítorí ẹ̀ làbùkù ṣe kan ọba wọn bẹ̀ torí mi ò sọ pé kí ni ọ̀pọ̀ gbajúmọ̀ làbùkù wá kiri títì ẹ̀ńtáyé ẹ̀ ti dáa okay kí n tó lọ sórí nǹkan tí ó wà lórí nẹ́ẹ̀tì mo kàn fẹ́ sọ nǹkan kékeré kan. There was a time tí lady kan pè mí ní London ó ní kábíyèsí fẹ́ fẹ́ òun pé àwọn máa ń sọ̀rọ̀ ní àlálẹ́ pé but ó ní nǹkan tó ń ṣe pè mí ni pé nígbà tí kábíyèsí sọ wípé kóun wá sílé pé tó máa délé ó ra tíkẹ́ẹ̀tì pé tó máa délé wá àwọn fún ní owó tíkẹ́ẹ̀tì òun oníbọ̀ tó máa ń bọ̀ náà kó ń bá ra Rolex náà onígbà tó lọ ná Rolex ó ní £5,000 £10,000 bó ṣe lọ nìyẹn oníbọ̀ ló fẹ́ rí olówó àwò pé ṣé kábíyèsí lè máa tọrọ nǹkan lọ́wọ́ obìnrin onílò ṣe pè mí wọ́n bẹ̀rẹ̀ pé bí aago mélòó ni ẹnìyẹn máa ń bá sọ orí bí wọ́n á ní ẹ̀ ló máa ń bò ń sọ̀rọ̀ mo ló lè sọ pé kábíyèsí ọ̀nílò Ooni of Ife oníbẹ̀ẹ́ ni ókè mo ní tẹ́niyẹn bá ti pè é kó lo other phone láti fi pè èmi so kó fi sí speaker mo ní àdàbẹ́ ni pé èmi ni mo pè é ohun tí ẹnìyẹn bá ń sọ màá máa gbọ́ nǹkan tó tẹ́mi náà bá sọ á gbọ́ nígbà tó di 1:30 or something ló bá pè mí ó ní kábíyèsí ti pé òun wà lórí àgbo fi sẹ́kọ̀ọ́ tó ní sí spíkà ẹ máa sọ̀rọ̀ lọ wọ́n sá ń sọ̀rọ̀ òun gbọ́ gbogbo nǹkan tó ń sọ so wọ́n ní pé ẹ̀mí kọ̀ọ̀kan mi mo ní ẹ̀lò ó lẹ́gbọ́n mi kíní kan kábíyèsí wà ní orí aago oníkábíyèsí wo nìyẹn ó ní Ooni of Ife mo ní táìmù yìí mo ní ó ní ẹ kí wọn mo ní ẹ̀ka lẹ́sà o ẹ̀ka lẹ́ àná mi o nǹkan mo ní ẹjọ́ mo ní kábíyèsí wo lẹ́yìn wọn ní Ooni of Ife mo ní kábíyèsí o bàbá kìnnìkan àṣàjọ ń dàgẹ̀ lọ kìnnìkan mo ní bọ̀ kábíyèsí mo ní ṣé kí n sọ́ọ̀kì mo ní ṣé ẹ lọ ń pè ní yàrá ni àbí báwo mo ní bìkan èmi wà ní pálásì àdẹjọ wà tẹ́lẹ̀ pé bó ṣe gbọ́ pé mo sọ ìyẹn báyìí ó kẹ́lẹ̀ gbàgbólẹ̀ àpètì ibẹ̀ ni mo ti mọ ọmọ yẹn wá ní kó bá mi sin ṣọ́ọ̀tì gbogbo ọ̀rọ̀ tó ti jọ sọ nǹkan kan kó sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ sí mo sẹ́ẹ̀dì ẹ̀ sí kábíyèsí ìkànnì yẹn o. There was another lady that came to me again
ọ̀rẹ́ mi ni, òyìnbó ni, half caste ni, bàbá ẹ̀ ní ọmọ Ìjẹ̀bú, òyìnbó nìyẹn. Mọ́kàndínlẹ̀ ẹjọ́ kan ló ó náà ṣe bí ìwé ìkíní oníkílódé, ó ní òun àti ọbẹ̀ Ìgbà báwọn jíjọ ń sọ̀rọ̀ pé ọba Ìgbà ló láìkó ọba Aláké, pé ó dẹ̀ ní pé òun fẹ́ má rí òun ni pé kìíní kan lọ́dà ni èmi pẹ̀lú ẹ̀ wá lọ sí ìlú kan, mo ti gbàgbé orúkọ ìlú yẹn, very close to Luton. Bí kọ́ọ̀lù kábíyèsí yẹn ṣe wọlé ní ìlú wa ní kábíyèsí náà ló pé inú ẹ̀ máa ń dùn tí wọ́n bá máa ẹni yẹn sọ̀rọ̀ wípé kábíyèsí nǹkan kan lápá àdìjọ sọ̀rọ̀ máa ní kó gbàgbó fún mi, mo ní kábíyèsí ẹgbẹ̀lẹ́ sáà pé kí ní pẹ̀lú ọlábùrò mi ní ẹgbẹ́ fẹ́ wọn níbẹ̀ ni mo ní òkè, mo ní wọ́n bọ̀ ní Nàìjíríà ní next week, mo ní tí wọ́n bá ti dé Nàìjíríà mo ní wà wá sí palace, àwọn olùkọ́ sí palace kò sí problem kankan. So wọ́n ní wípé kí mo ní èmi àtàbúrò mi ládìjọ́ máa wá, wọ́n ní pé kó bá ra nǹkan kan bọ̀, mi ò rántí nǹkan yẹn, mo ní o ti gbọ́. So pàtó di bí third day mo ní kó pè pé èèyàn kan ń bọ̀ Nàìjíríà, òun máa fi kíní yẹn ràn pé àwa fún ní palace olùdókòwò gba lọ́jọ́ kejì a pè é ẹni yẹn tí wà lójú ọ̀nà ó bọ̀ ní palace. Ó ní pé kẹ́ni yẹn tí kó má wọrí pé kan nínú àwọn gáàdì àwa gbà lọ́wọ́ ẹ̀. mo ní ó dé bẹ́tà kó fún yín gangan, mo nígbà tó bá fún yín á lè tún jíṣẹ́ mi fún yín kó dẹ̀ bá yín ya fọ́tò. Mo ní wá ti bá yín fọ́tò, ó ṣe ìyàwó òun dáàtò ní àbíké, mo ní àárá dáàtì báwo ẹ̀yin odidi Aláké ní èdè dáàtì yìí. Kí má fọ ọ̀rọ̀ gùn bí bàbá ṣe sápò lórí fóònù yẹn ìyọ̀ngbò lọ. Ìbá sọ fún yẹn, mo ní tí bá sọ fún níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Aláké kọ́ ló ń pè, mo nínú ò ní dùn, mo ní so mo ní bí ó ṣe mọ̀ fúnra ẹ̀ lónìí. So àwọn obìnrin yẹn àtàwọn ọkùnrin kọ̀ọ̀kan ọtí máa ti set Facebook profile lórí each ọba tó bá fẹ́ fi fídíò sí. ọba àkíròtàn ọba kírorúkọ Ugbo ọba Vincent many ladies mo mọ̀ yẹn kan náà London again tó wá sí Nàìjíríà tẹ́lẹ̀ sẹ́yìn tó yẹ pé nígbà tó dé ọlọ́wọ́n á ṣe orò bíi kíní for 7 days kó tó di pé kábíyèsí lè yọjú sí kó tó lè lọ sí palace. Òun náà tó fẹ́ di olórí gbogbo tán ní kó ṣe almost 10,000 pounds, oh no 12,000 pounds lágbà lọ́wọ́ ẹ̀. Bá ti ní kó ṣe lè kọ́mí lè wá kékeré kan pé kábíyèsí àdúgbò sọ̀rọ̀ wípé má ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀kọ́ wọn fún ọ pé gbogbo ẹ̀ ló máa fún padà, máa fún lówó ẹ̀ padà. Òun náà fọkàn sí nígbà tí ó fún àwọn ọmọ gbà wọn. Ó lọ́jọ́ méje yẹ pé ní inú ìyẹ̀wù níbi náà bí ìyẹ̀wù tán ti ní ọmọ agbára kábíyèsí ìlẹ̀kẹ̀ tó fẹ́ fún gbogbo ẹ̀. Odijọ́ kejì jẹ́ wípé fake ni wọ́n wò lè lọ palace gangan. Odijọ́ kejì náà dà sí rọ́ọ̀fù fún ó ṣàmọ̀ṣá pé iná ti ba òun wà. So àwọn obìnrin tó lè sọ nípa nǹkan yìí pọ̀. And secondly nǹkan tí lady yẹn kọ gan mi ò rí nǹkan bàbàrà nú ẹ̀, but ayé máa fẹ́ twist nǹkan sí nǹkan. Ó kẹta máa yíyàn gan wípé nǹkan tó ń ṣe so tí fẹ́ dàgbà máa sọ wípé òun ò lè níyì lọ́wọ́ òun ló jọ ọmọ tó dìjọ dàpọ̀. Ọ̀rọ̀ kábíyèsí ò sí lẹ́nu kankan nú wọn. Kí ni nǹkan tó wà lórí nǹkan tí ó sọ di bàbàrà tó ń pariwo kiri títì fún? Bó o bá jẹ nìyẹn lójú òòjọ́ lójú nìyẹn kò fẹ́ rí ẹ nìyẹn ìyẹn ò mátà. Tí Ọọ̀ni bá dẹ̀ fẹ́ rí Ọọ̀ni fẹ́ rí ni. Ọọ̀ni ò dẹ̀ sọ nǹkan kan, Ọọ̀ni dẹ̀kọ́ ló kọ́ kì í ṣe kíní Ọọ̀ni ni. So ọba Adéyẹyè Ògúnwùsì can never descend so low láti máa ṣerú nǹkan bẹ́ẹ̀. Àwọn ìyàwó wa tá a ní palace kò sásàkúnú wọn, àṣedé dókítà la ní lọ́yà la ní gbogbo ẹ̀, kò sí àṣàkù nínú wọn.
ta ni àwọn ilé ìfẹ́ match up pẹ̀lú kò sẹ́ tó lè match up pẹ̀lú nínú gbogbo àwọn ilé. So tá a bá ń sọ̀rọ̀ obìnrin à ń sọ̀rọ̀ obìnrin gidi kì í ṣe pé gidi mi ò dẹ̀ lè blame ọmọ yẹn torí nǹkan tí ẹni yẹn kọ́ sí tó forúkọ òní kọ́ sí kì í ṣe kan burúkú ẹni yẹn náà fẹ́ òun náà fẹ́ jẹ́ kí kí lórúkọ fídíẹ̀ kó mọ pàtàkì òní pé irú òun nígbà tó ti di ọba aláyé olórí ọba àgbáyé olórí ọba kóòtù òjíire olórí ọba lórí gbogbo southern Nigeria àwa dìṣẹ́ solo àrówó epo àbí kíní kan máa ń lọ sí sọ pé kíní ọ̀hún epo àbá àrówó rà aníbóge bá fẹ́ jalè agbé nǹkan tó yẹ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò ní nǹkan tí ìdùnnú àwọn ará Ọ̀yọ́ tó di bàbàrà fún wọn tí Ọ̀yọ́ empire àbí kíní jẹ́ Ọ̀yọ́ legacy kíní àti dandanrin ará Amẹ́ríkà yẹn náà tó máa ń tó bìlíìfù pé olóńgbò jù tó dẹ́jẹ́ pé olóńgbò jù bẹ́ẹ̀ náà ló gbé fọ́tò mi síta lọ́kàn tó ń sọ wípé ọba ìwúrò pé ó máa kíní ni ó máa gbọ́n àbíbá mi ti sọ pé òun mọ̀ pé òun fún ní chance ó máa pé kíní òun ò tí fẹ́ dù wípé torí tó ń bá bẹ̀rẹ̀ sí ṣe kíní pẹ̀lú ẹ̀ awọ kó máa jẹ́ mọ́ mọ́sà máa jẹ́ mọ́ mọ́sà bó bá ṣe ń sọ lọ́wọ́ yẹn àwọn ìrandíran ẹ̀ ló máa wà ń kó mà kì í ṣe mi kí ló wà lẹ́nu wèrè tó mo fẹ́ wà ń kó mà ọjọ́ ọba láàbókè kókókó làbókúta ẹ̀rọ kúrẹ́ ń pa mádà irúwọ́ ò sínú ọkùnrin tí ẹnìkan lè máa sọ lórí kíní ibùdó wèrè wọn ní Dublin gan tó ń sọ pé ọ̀rọ̀ mi ò wọ́n ní fọ̀rọ̀ mi sílẹ̀ wípé títí tó jẹ́ pé ó máa destroy mi ilé ayé ẹ̀ ló fẹ́ destroy àtàwọn ọmọ ẹ̀ àánú àwọn ọmọ ẹ̀ ló kọ̀ ṣe mí torí ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi lù mo dẹ̀ rọ àwọn ará Ọ̀yọ́ ohun tí ò ní jẹ́ kí ẹ máa pè gan ọba Adéyẹyè Ògúnwùsì mọ́ Ọlọ́run ní gbé bá yín o ẹ máa pè gan ó dẹ̀ máa lọ sókè ilẹ̀ lè máa wà ẹni bá ti ń pẹ́ gèèyàn definitely ilẹ̀ ló wà ẹni tó wà lókè ò lè pẹ́ gan ẹni tó wà nílẹ̀ èèwọ̀ ni so pẹ̀sẹ̀ ń pẹ́ gan wọn yẹn Ọlọ́run á máa fún yín ṣe àwíkókó sálọ́bì kankan kí ló fẹ́ sálọ fún èyí lọ́rọ̀ àwíkókó lẹ́nu ni ibi ọ̀rọ̀ àwíkókó bá ti ń sọ̀rọ̀ ẹ máa dẹnu lẹ̀ ni èwo ló lọ́rọ̀ àwíkókó lẹ́nu ní gbogbo yẹ́ ẹ̀mọ̀ tó fẹ́ máa búyàn lọ èébú nìkan lẹ́mọ̀ àtẹ̀pè ó tán ẹ̀yin ẹ̀hàn náà ẹ̀yin ẹni tábàtà káfíńrẹ̀ èbù olóko nǹkan ọ̀dúró so ọ̀rọ̀ yóò lè dùn ẹnì kankan because ìbàjẹ́ èèyàn lè wá kìrìsìtì ìbàjẹ́ ẹni tọ́lọ́ ò bá dẹ̀ bàjẹ́ táyé ń bàjẹ́ ara ẹ̀ ló ṣe ọba Adéyẹyè Ògúnwùsì kò ní tẹni kankan rò kò dúró ní dúró pé bóyá kéètè yẹn kankan bàjẹ́ kò dẹ̀ ní òní ẹnìkan lára kò dẹ̀ sẹ́ tó wọlé ẹ̀ tó bẹ́kún wọlé ẹ̀ tí ò bẹ́rìn jáde òun ò sí nínú mi ọba tó ń lùyàn pa o pé wọ́n fíṣítì èèyàn àwọn sọ pé kinní kan ọbọ̀ síta olùbàbọ̀ ní bàbá tó fi rí bọ́lẹ̀ látòrí stẹ́ẹ̀sì wọ́n mú dírẹ́fà wọ́n lù àlùkì wọ́n lọ fún lọ tì mọ́lé wọ́n tún ní ká ti bàbá yẹn náà mọ́lé ní àwọn DPO yẹn ló lo discretion láti sọ pé pẹ̀lú ẹjọ́ tí bàbá yẹn ro wọn ò lè tì mọ́lé kó padà wá láàárọ̀ ọjọ́ kejì fífílẹ̀ tó fi bàbá yẹn lẹ̀ bàbá yẹn ò lọ sẹ́kọ́ tó fi jáde láyé Ọlọ́run ló mọ tó fi lù torí àwọn gbogbo òdìdí ọba máa ń kó tọ́ọ̀gì kiri àwọn ẹ̀hàn náà wọ́n máa pariwo lẹ́yìn olórí ọba dé olórí aládé dé olórí kìíní kan wọ́n dé bí ìgbà tí wò jáde rí tẹ́yà bá tẹ̀ fẹ́ kọ̀ǹpìà Ọ̀ọ̀ni àkọ́kọ́ wò ó wípé báwọn náà ṣe ń ṣe ẹnjọ́ tí èèyàn náà ìjọ ìtọ́fẹ́ tó ní pé a ní àjíṣe bí Ọ̀yọ́ náà rí èrò ilé tó wà mẹ́ẹ̀ wàrà Ọ̀yọ́ ni lórí èjìṣe bí Ọ̀yọ́ kankan nígbà tí wọ́n fẹ́ máa ṣe bí Adéyẹyè Ògúnwùsì àgbẹ̀ èèyàn ń lo ọba Adéyẹyè Ògúnwùsì alágbádá wọn á fi bò á jókòó ẹ̀yìn múdà síkí ọ̀pá mẹ́ta
ẹ̀fí ń bo òkìní ẹ kọ́ bí èèyàn dáadáa létà lọ́sẹ̀ ètò lọ́rẹ́gbẹ́dà Ṣàngó rẹ́ẹ̀dì náà tó ṣe àwọn akọ́nà tó jìbì mẹ́rin kan sẹ́yìn pé àwọn náà fẹ́ máa pariwo tẹ̀lé bí ọba bí ẹni tí ìjálá ọ̀ni ìyẹn bó ṣe sọ ohun tó ń sọ ní mínì oníbọ̀ ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ẹ̀yin náà ṣe èyí máa ń kó tọ́ọ̀gì ẹ̀yìn tí wọ́n kàn ṣe kú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ àwọn máa na àwọn ọmọ agbáde Awúkókó agbáde ẹ̀ ní ìlú Màkàmá ẹ̀dẹ̀ fẹ́ lu ọmọ lọ́mọ wọ́n fẹ́ nà lóògùn wọn ní kàn sọ pé tí wọn ò tí gba lórúkà ní ẹ̀mọ́ ìmájì ọba aládé mo rọ ọba Akíìmù àbíkíní jẹ́ agogo ìjà sórúkọ ń ròyìn ní agogo ìjà ṣé ìjà lọ́jà lórí ọba náà ni àbíkọ́ látijọ́ ti dé orí oyè náà àrí kankan àrí kókó kan ju ọ̀rọ̀ wàhálà ẹ̀ lọ ẹ̀kẹ́ kí gómìnà wa kọ́ àfin fún yín ohun tí èèyàn ti sọ Ọbádéyẹyè akọ ẹ tó yẹ kó súnmọ́ a ń sọ fún wípé kó má súnmọ́ kó má bá tíráàkì mú òun náà gbọ́ mo tètè rọ kí ọjọ́ tó lọ kó mu níbi tó ti yẹ kó mu bó bá dé ọ̀dọ̀ kábíyèsí Ọbádéyẹyè Ògúnwùsì ní ọ̀la àgbà tọwọ́ tẹsẹ̀ àtúnṣe pàtí àtúnwẹ́kọ̀ọ̀mù ẹ̀ nígbà tí ọmọ onínàkúnà tó sọnù tó lọ tó padà dé bẹ́ẹ̀ ló sì máa wẹ́kọ̀ọ̀mù ẹ̀ gbogbo tí ò dẹ̀ ní láti jẹ́ gbogbo ènìyàn máa ṣe fún kí là ń sọ nípa ẹ̀ tó ìbàjẹ́ tó ń ṣe yẹn kọ́ máa ṣe lọ Ọbádéyẹyè kọ́ ló ní screenshot yẹn òun ẹ̀kọ́ ló ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú láti máa fogun jà yín èmi dúró bíi Násírì Olódùmarè mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè mo pa á ní àṣẹ lórúkọ Jésù Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá kí ló ń tẹ̀ ń là kọjá, dádì kí ló ń tẹ̀ ń là kọjá, kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ. Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.